to Apostolic Mother Ìyá Rainbow ẹ máa wo Bisi Ológe TV ẹ má yí kó bẹ́ẹ̀ o ẹ má kó wà bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. ìjẹ́ bá wa dárúkọ yẹn fún àwọn aráalé. orúkọ mi ni Alhaji Abdusalam Sanya alas Àgbákò. a rí bí ibà ilé ni kí ni ẹ wá ṣe bí ibà ilé ni. nǹkan ayọ̀ ni mo wá ṣe nǹkan ayọ̀ ni ló gbé mi débi o. Ìyá Rainbow tó jẹ́ ọmọ mi tó jẹ́ olùrànlọ́wọ́ mi mo ní mo wá bá ṣe ọjọ́ lẹ́nu. ta ni Ìyá Rainbow gan jẹ́ irú èèyàn òun ni wọ́n jẹ́. Ìyá Rainbow àgbà òṣèré ni o àgbà òṣèré ni o gbajúmọ̀ ni o. Olólùfẹ́ àwa àgbààgbà ni o. Òun kò ṣe máa ń sọ̀rọ̀ títí. Ìyá Rainbow èèyàn ni èèyàn gidi ni ẹni tó fẹ́ràn àgbààgbà ni jíjẹ mímu ló ń ṣe fún wa o láwa àgbààgbà o. ẹ ṣé ẹ ti sọ nípa àwọn ipa tí wọ́n ti kó nínú ayé àwọn ènìyàn kí ni àdúrà yìí fún Mrs. Philip. àdúrà mi fún Ìyá Rainbow lọ́sàn láàárọ̀ lálẹ́ àdúrà mi ni pé olùbọ́jọ́ ọlọ́jọ́ lọ aṣọ yìí rẹ kò ní fàyà. Ìyá Rainbow inú rẹ̀ ló dalẹ́ ni kò ní bí kóró gbẹ̀yìn ayé ẹ̀ o. Ẹnikẹ́ni èèyàn kéèyàn àbí nínú obìnrin ni tàbí ọ̀fi ọ̀bẹ gbẹ̀bí ẹni tó bá pè ní Ìyá Rainbow láìda ìlà àjọpọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí nìyẹn nítorí pé olùrànlọ́wọ́ gbogbo àwọn àgbààgbà ni àwọn òṣèré. Ipa wo ni ẹ rò yí pé Ìyá Rainbow tí wọ́n mú bọ̀ ẹ̀kọ́ tí. ṣùgbọ́n mákúre ẹ̀dọ́ mákúre ọwọ́ ara ẹ̀ ló máa fi fà ó tán. Mákúre ẹni mákúre ọwọ́ ara ẹ̀ ló máa fi fà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn yẹn jẹ́ nìyẹn. ṣe gan ẹ jẹ́ ká wá padà sí ìgbésí ayé ìtẹ̀yẹ náà bàbá ǹjẹ́ tẹ́ bá rántí aráyé pé ẹjọ́ ṣèrè báwo ni inú ṣe máa ń bẹ́ẹ̀ kí lẹ má balẹ̀ aráyé ṣe máa ń rí báwo lọkùnrin ṣe máa ń rí. inú mi ń dùn gan ni pé mo jó ṣèrè inú mi dùn gan ni mo mọ̀ èèyàn mọ̀ mí inú mi ń dùn o mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o tó dá mi o tó fi ọ̀nà eré wọn. ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn kí ni àmọ̀ràn tí ẹ lè fún àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọ fíìmù industry yìí torí pé gbà yẹn ojú rí tó kí ẹ kàn ṣàlàyé bẹ́ẹ̀ àwọn kan tójú rí lórí
ìgbà tí ẹ wà lórí tẹ́ ń ṣeré eré ìdárayá yìí fáwọn èèyàn àti sìn fáwọn tó tún fẹ́ wọ̀ tó tún fẹ́ dàbí àwọn tó padà wá ń gbádùn ẹ̀ báyìí kí lẹ ní fún wọn. àmọ̀ràn mi sí wọn ni pé a ní tọ̀lẹ́rùn o a dẹ̀ ní faradà o a jó lóòótọ́ lẹ́yìn ní òótọ́ èèyàn lè gòkè àgbà o lẹ́yìn jẹ́ èèyàn fira ẹ̀jì kó lè gòkè àgbà o. lórí òṣèré. bẹ́ẹ̀ ni o kó lè gòkè àgbà o kó dẹ̀ ní sùúrù. nítorí sùúrù làwà ní o sùúrù ní o àti òótọ́ o. ẹ má jẹ́ ń dá ẹ lágara bàbá kí ni ẹ̀jẹ̀ ètò kan wà fún àwọn tó jẹ́ àgbà òṣèré tí wọ́n ń ṣe fún yín àbí tẹ́ ti gbé kalẹ̀ tẹ́ jẹ́ àwọn ọmọ ọ̀dọ́ tẹ́ pé ọwọ́ wọn tú Ọlọ́run túbọ̀ gbé wọn sókè ju àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tẹ́ pé ẹ̀yin ọgán lẹ jẹ àwọn ìyá yìí rẹpẹtẹ tí àwa náà mọ̀ tá a gbé kí black and white làwa náà ti wò ń gbà yẹn kó tó di pé kínní adẹ̀wò sinimá náà díẹ̀díẹ̀ níta àwọn ayé díẹ̀díẹ̀ nígbà táwa náà àwa náà ti dáyé pẹ́ díẹ̀ kí ni àwọn nǹkan oná gbé kalẹ̀ fún ẹ̀yin òṣèré tó jẹ́ àgbà. Ọ̀yá. Ọlọ́run ló rántí wa Ọlọ́run ló ṣe dáadáa fún wa àwa àgbààgbà o. mi gbàgbé tíátà ní àwọn ọmọ mi àwọn èèyàn mi bíi Olabi Alhaji Tanimọ̀lá Olúkẹ́dára Mọ́lá Ebenezer Obey Wẹ̀mọ́ Délé Odùlé àrò ọpẹ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ gan ni bàbá ń bá rí ẹni ìyá rẹ̀ ń bù mi lè gbàgbé ẹ o àmì lè gbàgbé ẹ o mi lè gbàgbé àti Olúkẹ́dára Mọ́lá mi lè gbàgbé wọn o lágbára Ọlọ́run wọ́n ní fún àìsàn lùgbà wọ́n ní bọ́jọ́ lọ́jọ́ lọ aṣọ yìí wọn kò ní fàya aṣọ àpọ́nlẹ̀ wo ní tí ẹ ṣé o. bàbá ń jẹ́ nídìí ìrànlọ́wọ́ fún ibì kọ̀ọ̀kan mi ò ní pé fún ibì kọ̀ọ̀kan fún àlọ́dọ̀ àwọn bóyá ìjọba àbí lọ́dọ̀ àwọn ènìyàn. A nídìí ìrànlọ́wọ́ aṣọ ìjọba ní àfi gómìnà wa lẹ́kọ̀ọ́ Sanwó-Olú òun ló gbà wá lálejò tó fún gbogbo alówó ọjọ́ pẹ́ mi ò rí irú gómìnà tiẹ̀ rí èèyàn gidi ni gómìnà gidi ni o gómìnà gidi ni o tó kó èèyàn mọ iye mọ́ra Sanwó-Olú aṣọ yìí rẹ kò ní fàya ibo tó máa dúdì òun ló máa jáwé olúborí lágbára Ọlọ́run. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.